àwáyé má kú kan sí gbogbo wa làárọ̀ ọ̀run lọ́jọ́ kan Pa Charles Olúmọ tí ọ̀pọ̀ wa mọ̀ sí bàbá Àgbákò wọ́n really live a very impactful life. Ẹ wò wọ́n nínú fọ́nrán yìí ọ̀pọ̀ àwọn òṣèré ẹkẹgbẹ́ wọn bíi bàbá Alebiosu àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n pay visit sí bàbá Àgbákò lásìkò tí wọ́n wà láyé nínú fọ́nrán yìí. Ẹ wo bí bàbá ìbí wọn ṣe ara wọn ṣe dá ṣékéṣéké àfi bí ìgbà wípé gbogbo ọjọ́ orí wọn ò tí ì ju bóyá bíi 70-80 lọ. Ta ló lè mọ̀ nínú fídíò pé bàbá yìí wọ́n ti over 100. Ẹ wo bára bàbá ṣe dá ṣakáṣaká wọ́n dìde rìn wọ́n ń dẹ̀ nàró ara wọn dúró déédéé. Àwálé ayé kan ò sí bẹ́ẹ̀ ni àmọ́ téèyàn bá dàgbà tó dògbó bíi ti bàbá Charles Olúmọ yìí grace gidi ni ò bẹ́ẹ̀ ni kì í sì ṣe ọ̀pọ̀ èèyàn kọ́ ò ní Ọlọ́run fún ní irú grace bẹ́ẹ̀ náà. Ẹ tún wò wọ́n nínú fídíò yìí náà àwọn ọ̀rẹ́ pẹ̀lú màmá Rainbow. Ẹ wo bí bàbá yìí ṣe wọ́n jẹ́ bọ́n ṣe ń jó bọ́n ṣe ń kó mọ́lẹ̀ tí wọ́n ń dànsì à. Bàbá Charles Olúmọ bàbá ò ṣàfẹ́ dàgbà mọ́ wọn ti ẹ̀ fẹ́ gbà rárá. Lóòótọ́ àrí gbọ́ nínú ìtàn bàbá Àgbákò wípé nígbà tí wọ́n wà lọ́dọ̀ tara wọ́n sì dá ṣekéṣeké wọ́n máa ń jàṣẹ́ dáadáa. Òun ló jẹ́ kára bàbá yìí kó dá ṣekéṣeké pẹ̀lú ọjọ́ orí wọn. Ẹ wo fọ́nrán yìí ẹ wo bí bàbá yìí ṣe ń throw punch ó lágbára. Bàbá never wan retire ó sincerely ikú ó kàn ṣe wípé àwáyé má kú kan ò sí gbogbo wa làárọ̀ ọ̀run. Kódà a lot of àwọn èèyàn gan ló máa ń lo grace tí Ọlọ́run fún bàbá Charles Olúmọ láti fi tọrọ lọ́dọ̀ Ọlọ́run Elédùmarè wípé àwọn náà wíṣì kí àwọn dàgbà káwọn dògbó bíi ti bàbá Charles Olúmọ. Gẹ́gẹ́ bá ṣe rí lọ́dà kọ́mẹ̀ntì bàbá Alebiosu tí ẹnìkan tí no ni these people are not serious, can't they see death is near in the video. Ó fọ́ ni o ṣé èèyàn lè rí kú àbí èèyàn lè mọ̀gbà tí èèyàn kan ó kú ṣá. Another commenter Fúnkẹ́ Àkànbí o náà ní God I want to live long to see my 4th generation. Honestly àdúrà tó yẹ kí gbogbo wa ká máa gbà nìyẹn. Lóòótọ́ kì í ṣe gbogbo alọ́lọ́ máa fún ní irú grace bíi ti bàbá Charles Olúmọ yìí ṣùgbọ́n àdúrà tó yẹ kéèyàn ó gbà ní bẹ́ẹ̀ ni àsìgbà ládùúrà wípé gbogbo wa pátá la máa jèrè iṣẹ́ ọwọ́ wa tá a dàgbà tá a dògbó láṣẹ Èdùmàrè. A wá lo àkókò yìí láti fi kí àwọn ẹbí bàbá Charles Olúmọ wípé wọ́n kú ọ̀rọ̀ èèyàn o wọn kú ara fẹ́ra kù. Bàbá Charles Olúmọ iwájú tẹ́ dojúkọ á dára púpọ̀ ẹ̀yìn tẹ́ sì fi sílẹ̀ náà kò ní bàjẹ́ lágbára Ọlọ́run Elédùmarè. Bẹ́yìn bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì DigiNaija Television link kan wà ní comment section fídíò tó máa gbé yín dórí Facebook page wa níbi tẹ́ ti máa follow wa fún àwọn ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀kan. Lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán ìkẹ́sì máa bá mi like and share kó máa lọ káàkiri ká tó pàdé láyọ̀ àtàlàáfíà ó dàbọ̀.